èyí ni ìtàn adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì orí kẹrìnlélógún. adélábù fẹ̀sùn kan ọbáfẹ́mi awólọ́wọ̀ ó lóun náà kówó jẹ. ọbáfẹ́mi awólọ́wọ̀ àti àwọn èèyàn ẹ̀ mọ̀ pé àwọn kò ní ìṣòro méjì nílẹ̀ yorùbá tó ju adégòkè adélábù lọ. gbogbo bí ọkàn wọn ìbá ti balẹ̀ tó, gbogbo bí àwọn aráàlú yìí bá sì ṣe máa tẹ̀lé wọn tó, wọ́n mọ̀ pé adélábù nìkan ni kò jẹ́. èyí tó wá dùn wọ́n jù ni pé bí wọ́n bá ọ̀nà kan yọ sí ọkùnrin náà, ọ̀nà bíi 8 ni òun yóò bá yọ sí wọn padà. ìbẹ̀rù adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì sì di ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n fún àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pẹ títí dórí awólọ́wọ̀ fúnra ẹ̀, nítorí wọ́n mọ̀ pé gbogbo iná tí wọ́n bá dá sílẹ̀ di ẹyọ igúnnugún, ẹyẹ míì ni wọn yóò fi yan. adélábù jù wọ́n lọ ní gbogbo ọ̀nà. ṣùgbọ́n àwọn náà ò dúró rárá o. ẹni tó bá tiẹ̀ mọ ọbáfẹ́mi awólọ́wọ̀ yóò mọ̀ pé kì í ṣe èèyàn tó dúró lásán bẹ́ẹ̀. iṣẹ́ ọpọlọ ń lọ lójú méjèèjì. àwọn ọ̀jọ̀gbọ́n sì ń jíròrò ní kọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe fi tipátipá tẹ orí adélábù ba. nígbà náà ni àwọn kan nínú wọn jáde pẹ̀lú ọgbọ́n ńlá. wọ́n ronú dáadáa pé bí igi kan bá wà tí ẹ̀ka ẹ̀ fẹ́ fọ́ni lójú, tí èèyàn sì ti gé ẹ̀ka igi náà, ṣùgbọ́n tó jẹ́ bí wọ́n ti ń gé e ló ń hù padà, kò sí ohun méjì tí èèyàn gbọ́dọ̀ ṣe ju kó hú igi náà tegbòtegbò lọ. nítorí igi tí wọ́n bá ti hú egbò ẹ̀ kò tún ní hù mọ́. bí kò bá sì ti hù, kò sí bí yóò ti pẹ̀ka. bẹ́ẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n inú ẹgbẹ́ ọlọ́pàá ṣe ronú. wọ́n ronú pé gbogbo akọ tí adélábù ń ṣe yìí àti gbogbo agbára tó fi ń pe ara ẹ̀ ní kìnìún oníbùdó káàkiri ilẹ̀ yorùbá, ṣebí nnamdi azikiwe ló ń ṣiṣẹ́ fún. ṣebí nnamdi azikiwe ló lórí ẹgbẹ́ wọn. ó sì dájú pé bí wàhálà gidi bá bá azikiwe, adélábù pàpà yóò fara gbà níbẹ̀. kò sì ní rójú ráàyè dààmú àwọn ọmọ rárá. ṣebí àwọn màálùú kan bá lágídí tí wọ́n ń jáwọ́ inú oko olóko, bí èèyàn bá ti rí fúlàní tó ń da màálùú náà kì mọ́lẹ̀ tí wọ́n dè é mọ́gi tí wọ́n kó o ní búlálà, àwọn màálùú náà yóò sá lọ níkọ̀ọ̀kan ni. ohun tí àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pàá rò nípa adélábù àti ọ̀gá rẹ̀ nnamdi azikiwe nìyẹn, ni wọ́n bá ń wá ọ̀nà láti kọlu azikiwe. lásìkò tí à ń sọ yìí, azikiwe ní olórí ẹgbẹ́ alákùkọ NCNC. òun náà ló sì jẹ́ premier fún gbogbo ilẹ̀ Ìgbò, ìyẹn Eastern Region. ṣùgbọ́n ẹgbẹ́ ẹ fẹsẹ̀ múlẹ̀ gan nílẹ̀ yorùbá, nítorí ẹgbẹ́ tí gbogbo èèyàn ń ṣe kí wọ́n tó dá ẹgbẹ́ ọlọ́pàá sílẹ̀ ní 1951 nìyẹn. ọ̀rọ̀ ìbò tí wọ́n dì lọ́dún 1951 tí àwọn ọmọ yorùbá inú ẹgbẹ́ alákùkọ sá lọ sẹ́yìn awólọ́wọ̀ ni kò jẹ́ kí azikiwe di premier ilẹ̀ yorùbá. ìyẹn lòun náà sì ṣe kórìíra awólọ́wọ̀ gan-an. ìyẹn làwọn èèyàn bíi adélábù sì ṣe ń fojú awólọ́wọ̀ rí màbo. àwọn mọ̀ pé òun àti ọkùnrin táwọn ọmọlẹ́yìn ẹ̀ ń pè ní Zik yìí kò rẹ́. sábà dé sábà ni wọ́n jọ ń ṣe. bí ajá ti ń sábà ẹkùn, bẹ́ẹ̀ náà ni ẹkùn ń sábà ajá. ìgbà tí wàhálà adélábù sì pọ̀ fún wọn ni awólọ́wọ̀ fọwọ́ sí pé kí àwọn kọlu Zik. àfi kí ọlọ́run máa ṣọ́ni lọ́wọ́ ẹni tó ń ṣọ́ni tí a kò ṣọ́. àdúrà tó yẹ kí gbogbo èèyàn máa ṣe ni. ẹnìkan ni wọ́n fẹ̀sùn kàn pé ó kówó jẹ nínú ìjọba Zik nílẹ̀ Ìgbò lọ́hùn-ún. ní Azikiwe bá pàṣẹ pé kí ẹni náà fi ipò mínísítà tí òun yàn án sí sílẹ̀ kíá. Mbono Ojike lórúkọ ọkùnrin náà. inú àwọn kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ alákùkọ nílẹ̀ Ìgbò kò dùn rárá sí ohun tí ọ̀gá wọn ṣe yìí, ni wọ́n bá kọ̀yìn sí. ẹni tó sì ṣáájú àwọn tí inú ń bí yìí ni wọ́n ń pè ní E.O. Eyo, ọmọ ìlú Ibibio ni. ọ̀kan nínú àwọn mínísítà ìjọba Azikiwe sì lòun náà. nígbà tí inú bí ọkùnrin Eyo yìí tán pátápátá, ó fìbínú kọ̀wé fi gbogbo ipò tí wọ́n yàn án sí sílẹ̀. ó lóun kò bá Azikiwe ṣèjọba mọ́. ọkùnrin yìí ní àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá rìn mọ́ láti Ìbàdàn, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í fún un lówó, wọ́n sì ń tì í lẹ́yìn láti da nǹkan rú mọ́ Azikiwe lọ́wọ́. lóòótọ́ kò sí ẹni tó rí ọwọ́ Awólọ́wọ̀ níbẹ̀ o, ṣùgbọ́n àwọn ọ̀mọ̀ràn tí mọ oyún ìgbín nínú ìkara wọn nídìí òṣèlú mọ̀ pé gbogbo owó tí Eyo ń ná, ọ̀dọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pàá ló ti ń gbà á. ó sì ṣòro kí owó kan tó jáde bẹ́ẹ̀ kí Awólọ́wọ̀ má mọ̀ sí. lọ́jọ́ kan ni Eyo dìde, ó sì kọ sílé ìgbìmọ̀ aṣòfin wọn. ó gbé àbá kan dìde níbẹ̀. ó ní kí wọ́n wádìí àwọn owó kan tí Azikiwe ń ná, ibi tó ti ń rí owó náà, àti àwọn owó kan tó sọnù nílé ìjọba. lọ́rọ̀ kan Eyo sọ pé ọwọ́ ọ̀gá òun kò mọ́
kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin gbé ìgbìmọ̀ kan dìde láti wádìí ẹ̀ wò kí wọ́n sì tú àṣírí ohun gbogbo síta. Abirú kí leléyìí Olódùmarè? Àṣé lóòótọ́ ni pé ẹni ìjà ò bá ní pé ara ẹ̀ lọ́kùnrin. Azikiwe kò mọ ibi tí yóò gbé ọ̀rọ̀ náà gbà nítorí kò múra sílẹ̀ de ohun tó ń gbọ́ náà rárá ni. Kí ojú má rí ibi, ẹsẹ̀ lo oògùn ẹ̀, gbogbo ara ni wọ́n fi ń wá. Azikiwe sáré gba ilé ẹjọ́ lọ, ó ní kí wọ́n fòfin de ilé ìgbìmọ̀ kí wọ́n má wádìí òun. Nítorí èyí làwọn aṣòfin ilẹ̀ Ìgbò náà kò ṣe lè bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rọ̀ náà nítorí ọ̀rọ̀ ọ̀hún ti wà nílé ẹjọ́. Ṣùgbọ́n bí Azikiwe bá rò pé ohun tí ń lé òun ti padà lẹ́yìn òun, ó kàn ń dá inú ara ẹ̀ dùn lásán ni. Nítorí nínú oṣù yìí kan náà ni ìjọba òyìnbó lẹ́kọ̀ọ́ gbé ìgbìmọ̀ oníwádìí kan dìde. Wọ́n ní kí wọ́n wádìí àjọṣepọ̀ tó wà láàárín Azikiwe àti ìjọba ẹ̀ pẹ̀lú báǹkì kan tí wọ́n ń pè ní African Continental Bank. Àwọn Azikiwe ni wọ́n dá báǹkì yìí sílẹ̀, ṣùgbọ́n òfin báǹkì kò fààyè gbà á láti kàn lọ síbẹ̀ gbowó nítorí àwọn aráàlú ni wọ́n ní owó tó pọ̀ jù níbẹ̀, ó sì ní iye tí ẹnikẹ́ni lè yá. Àjẹ́ké lánàá ọmọ kú lónìí ń lọ̀rọ̀ náà jẹ́ ṣàṣàyàn ni kò sì ní rò ó dáadáa pé ajẹ́ tó ké lánàá náà ló pa ọmọ tó kú lónìí jẹ. Lóòótọ́ àwọn òyìnbó ní tiwọn lọ́wọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yìí, ohun táwọn èèyàn sọ ni pé ẹyọ náà ló kọ̀wé àṣírí síjọba òyìnbó lẹ́kọ̀ọ́. Òun náà ló sọ pé kí wọ́n wá wádìí ọ̀gá òun wò kí wọ́n sì mọ ohun tó ń ṣe. Ìwé tó sì kọ náà làwọn òyìnbó tí wọ́n ń ṣèjọba náà fi gbé ìgbìmọ̀ oníwádìí yìí dìde. Àwọn èèyàn sì mọ̀ pé tó bá ṣe pé ẹyọ ló kọ̀wé yìí, ohun tó ń ṣe náà kò ní ṣẹ̀yìn àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pẹ. Èèyàn kò ṣẹ̀ṣẹ̀ lè máa ròyìn bí inú ti bí àwọn aṣáájú ẹgbẹ́ alákòókò tó o. Ní àwọn NCNC wọ́n bínú gidigidi, pàápàá àwọn tí wọ́n wà nílẹ̀ Yorùbá. Wọ́n mọ̀ pé Awolọwọ àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni wọ́n fẹ́ lu ẹgbẹ́ àwọn fọ́ pátá, àti pé nítorí Adelabu yìí náà ni. Bọ́lá náà ti dé sí gbangba ni Azikiwe sọ pé òun yóò kọ̀wé fipò òun sílẹ̀ bí àwọn òyìnbó tí wọ́n fẹ́ ṣe ìwádìí bá sì ṣetán, òun yóò gba ipò òun padà. Ṣùgbọ́n Adelabu kó àwọn aṣáájú ẹgbẹ́ alákòókò jọ, àwọn bíi Mbonu Ojike, Kọ́lá Balógun, Dennis Osadebe, Ọ̀dẹ́lẹ́yẹ Fádáhùnsí, Sànyà Ọ̀nàbámiró, T.O.S. Benson, K.O. Mbadiwe, Raymond Njoku àti Àjàwàṣúkú jọ. Gbogbo wọn sì fẹnu kò pé Zik kò gbọdọ̀ fipò premier ẹ̀ sílẹ̀ kó máa ṣèjọba ẹ̀ lọ. Adégòkè Adélábù ni alága ìpàdé náà. Lẹ́yìn tí wọ́n ti lé akátá lọ tán bẹ́ẹ̀ tí àwọn òyìnbó àti Azikiwe ń fa ọ̀rọ̀ náà lọ, Adélábù padà wàá fàbọ̀ bá dìyẹ. Ohun tí ẹgbẹ́ ọlọ́pàá ń ṣe fún Azikiwe nílẹ̀ Ìgbò, Adélábù náà dáná irú ẹ̀ nílẹ̀ Yorùbá nìbàdàn. Ìgbésẹ̀ tó ń sì gbé ju tàwọn ọ̀tá Azikiwe lọ. Lọ́sàn-án ganrin ọjọ́ kan ni Adélábù gbé ìwé kan jáde. Ó ní ẹnìkan ló kọ ìwé náà sí òun gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ alátakò nílé ìgbìmọ̀ asòfin Western Region. Ó ní ọ̀rọ̀ tó wà nínú ìwé náà le koko, gbogbo ayé ni yóò sì bá àwọn dá sí. Ìdí òro lẹ́kọ̀ọ́ ni Adélábù sọ pé wọ́n ti kọ̀wé náà sí òun, ṣùgbọ́n ó ní òun kò ní dárúkọ ẹni tó kọ àti àdírẹ́sì ẹ̀, ó dìgbà tí ọ̀rọ̀ náà bá jáde sí gbangba. Ǹjẹ́ kí ló wà nínú ìwé tí wọ́n kọ sí Adélábù láti ìdí òro? Ẹni tó kọ̀wé náà sọ pé òṣìṣẹ́ báǹkì lòun, ìyẹn National Bank of Nigeria. Báǹkì yìí ni àwọn Awólọ́wọ̀ ń lò, gẹ́gẹ́ bí Azikiwe ti ń lo báǹkì African Continental Bank. Bẹ́ẹ̀ náà ni àwọn Awólọ́wọ̀ ń lo National Bank yìí, nítorí ẹni tó jẹ́ alága báǹkì ọ̀hún, Akínọlá Májà, ọ̀kan nínú àwọn igi lẹ́yìn ọgbà ẹgbẹ́ ọlọ́pẹ ni. Kò sì sí tàbí ṣùgbọ́n níbẹ̀, bù fún mi ń bù fún ọ tí ọ̀pọ̀lọ́ ń ké lódò ní báǹkì náà táwọn Awólọ́wọ̀ pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pẹ jọ ń ṣe fúnra wọn. Bí ẹnìkan bá wá kọ̀wé láti báǹkì náà sí Adélábù, ọ̀rọ̀ ńlá ni o. Òǹkọ̀wé Adélábù náà sọ pé ní báǹkì tòun tí òun ti ń ṣiṣẹ́ o, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní ìwé àṣírí ìfowópamọ́ kan pẹ̀lú wọn níbẹ̀. Ó ní nínú ìwé náà lọ́dọọdún ni wọ́n ń san àpò 5 owó pọ́ùn £500 sínú ìwé owó Awólọ́wọ̀ yìí nítorí ọ̀kan nínú àwọn aláṣẹ iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Amalgamated Press Limited lọkùnrin náà. Òǹkọ̀wé náà tó ní báǹkì national lòun ti ń ṣiṣẹ́ yìí tún kọ síbẹ̀ pé yàtọ̀ sí owó tí òun wí yìí o, wọ́n tún sọ ọ̀kẹ́ 3 pọ́ùn £60,000 míì sínú àpò owó Awólọ́wọ̀ nítorí pé
ó jẹ́ kí ìjọba Western Region fi owó tó mílíọ̀nù 2 pọ́ùn pamọ́ sí National Bank. Àwọn ẹ̀sùn burúkú làwọn ẹ̀sùn yìí, ó sì le ju ti Azikiwe lọ dáadáa. Ìdí ni pé bí wọ́n bá wádìí ọ̀rọ̀ náà bó bá jẹ́ lóòótọ́, yàtọ̀ sí pé Awólọ́wọ̀ yóò kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ tàbí kí wọ́n yọ ọ́ lójijì gẹ́gẹ́ bí premier, yóò tún ṣẹ̀wọ̀n nígbà tí ọ̀rọ̀ náà bá dé iwájú adájọ́, nítorí kò sádájọ́ kan tí yóò dá a láre. Ẹni tó kọ lẹ́tà náà láti Ìdí-Òro sì ti sọ pé ó dìgbà tí ẹjọ́ náà bá bẹ̀rẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin kí òun tó kó gbogbo ẹ̀rí tó kù sílẹ̀. Ó ní àwọn ẹ̀rí náà wà lọ́wọ́ òun digbidigbi. Kíá ọ̀rọ̀ náà di ariwo ńlá. Ṣé lóòótọ́ ni àbí irọ́ ni? Ṣé tòótọ́ ni? Èwo ni wọ́n tún sọ pé Awólọ́wọ̀ ṣe yìí? Ohun táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ kiri nìyí, pàápàá láàrin ìlú Ìbàdàn. Bó tilẹ̀ jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ni Adelabu sì ń gbé ọ̀rọ̀ yìí lọ, ṣùgbọ́n ó kọ́kọ́ sáré gbé ìgbìmọ̀ kan dìde láti ààyè ara ẹ̀. Láàrin àwọn ọmọ ẹgbẹ́ alákùkọ tó wà nílé ìgbìmọ̀, ó sì pè wọ́n ní ìgbìmọ̀ oníwádìí. Ó ní wọ́n gbọ́dọ̀ káàkiri báǹkì tí wọ́n ti kọ̀wé yìí wá kí wọ́n mọ̀ pé òótọ́ ni ọ̀rọ̀ náà, kí wọ́n sì wádìí ọ̀rọ̀ lẹ́nu Awólọ́wọ̀ tí wọ́n fẹ̀sùn kàn, kó sọ tẹnu ẹ̀ sí gbangba kí ọ̀rọ̀ náà tó dé ilé ìgbìmọ̀ aṣòfin. Bó bá ń pẹ́ kì í yá mọ́, Adelabu kò fẹ́ kí owó jẹ ìgbìmọ̀ olùwádìí tó gbé kalẹ̀ yìí níyà. Kíá ló ti yá ìgbìmọ̀ náà ní pọ́ùn 5, ó ní kí wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Ìgbìmọ̀ oníwádìí Adelabu kọ̀wé sí Awólọ́wọ̀ nínú oṣù kẹsàn-án ọdún 1956, ṣùgbọ́n Awólọ́wọ̀ ò dá wọn lóhùn o. Ó ní ajá ló ń gbó, kò sì sí ẹni tí yóò dá ìgbìmọ̀ kátikàti kan tí kò bófin mu lóhùn. Bí ọ̀rọ̀ tí Adelabu bá sọ bá ká a lára, tí lẹ́tà tó sọ pé ó wà lọ́wọ́ rẹ̀ bá jẹ́ òótọ́, kó jẹ́ kí àwọn pàdé nílé ìgbìmọ̀ aṣòfin, níbẹ̀ làwọn yóò ti yanjú ọ̀rọ̀ náà fúnra wọn. Adelabu tún pariwo, ó ní àìlèjà ní jẹ́ ìta bàbá mi ò débì yìí, nítorí ọdún ojúlé bàbá ẹni kì í kúkú gbèjà ẹni. Ó ní Awólọ́wọ̀ fẹ́ sá lọ sílé ìgbìmọ̀ níbi tí àwọn aṣòfin ọmọ ẹgbẹ́ rẹ̀ pọ̀ sí ni. Kí ló dé tí kò kọ́kọ́ dáhùn ohun tí ìgbìmọ̀ òun ń bi iná kí ọ̀rọ̀ tó délé ìgbìmọ̀ rárá? Ọ̀rọ̀ tí Adelabu sọ yìí náà ni àwọn ìwé ìròyìn oríṣiríṣi bẹ̀rẹ̀ sí sọ tí wọ́n sì ń gbé jáde. Wọ́n ní kí Awólọ́wọ̀ dáhùn, ṣùgbọ́n ọkùnrin premier náà takú o. Nígbà náà ni Adelabu ní kò burú. Ó ní bí wọ́n ṣe pé ohun tí Awólọ́wọ̀ fẹ́ náà nìyẹn, èèyàn kì í gbé odò kó máa jiyàn bóyá ọṣẹ́ hó tàbí kò hó. Ó ní kí wọ́n mú ọjọ́ tí àwọn yóò pàdé nílé ìgbìmọ̀, níbẹ̀ làwọn yóò sì ti ka ẹ̀sùn gbogbo tí Awólọ́wọ̀ àti ìjọba rẹ̀ ṣe sí wọn lẹ́sẹ̀. Níbẹ̀ ni gbogbo ayé yóò sì ti gbọ́. Ohun tí Adelabu ń fẹ́ ni kí ilé ìgbìmọ̀ aṣòfin náà gbé ìgbìmọ̀ kan dìde láti wádìí iṣẹ́ àti ìṣe Awólọ́wọ̀. Ó sì ti fọkàn sí pé wọn yóò dá a lẹ́bi gbẹ̀yìn ni wọ́n bá dájọ́ o. Wọ́n sì fi ọjọ́ náà sí ọjọ́ 17 oṣù kejìlá ọdún 1956. Wọ́n ní ọjọ́ náà làwọn yóò jọ pàdé nílé ìgbìmọ̀ aṣòfin Western Region. Ọjọ́ náà làwọn yóò tú àṣírí Awólọ́wọ̀ sí gbangba. Ọgbọ́n làgbàlagbà fi ń sá fún màálù. Gbogbo ariwo tí Awólọ́wọ̀ àti àwọn èèyàn ẹ̀ ń pa, ẹ̀rù ń bà àwọn náà ní kọ̀rọ̀ ibì kan, nítorí wọn ò kúkú mọ irú ìwé tí Adelabu ń pariwo pé ó wà lọ́wọ́ òun. Nítorí ẹ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí múra lójú méjèèjì. Gbogbo ìwé owó tí wọ́n sì lè ṣàjọ ni wọ́n ń ṣàjọ. Wọ́n ní kí Adelabu má wàá dójú ti àwọn ní gbangba. Bí àwọn ti ń múra, bẹ́ẹ̀ náà ni Adelabu pàápàá ń múra. Nígbà tí Ọlọ́run yóò sì gbé ògo fún Adelabu, àwọn ìyàwó ẹ̀ 3 bímọ nínú ọ̀sẹ̀ kan náà láàrin ọjọ́ 4 síra wọn. Ọmọkùnrin kọ̀ọ̀kan làwọn mẹ́tẹ̀ẹ̀ta sì bí. Ó ní Pẹ́ńkẹ́lẹ́mẹ́sì bá pariwo, ó ní àwọn aráyé ti rí i, àwọn ará ọ̀run pàápàá fọwọ́ sí i pé ti Nàìjíríà ni èmi Adelabu Adégòkè ń ṣe ní gbogbo ọjọ́. Ìdí nìyí tó fi fún mi lọ́mọ ọkùnrin 3 láàrin ọ̀sẹ̀ kan náà. Àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n dúró fún ẹ̀yà kọ̀ọ̀kan tó wà ní Nàìjíríà. Ọ̀kan dúró fún Haúsá, èkejì dúró fún Ìgbò, ẹ̀kẹta dúró fún Yorùbá. Ọ̀rọ̀ náà di ariwo ńlá láàrin ìlú ní tòdodo. Kódà àwọn ọ̀tá Adelabu kí ikú ewu ọmọkùnrin 3 láàrin ọ̀sẹ̀ kan. Kí ló wá ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n pàdé níbi ẹ̀sùn tí wọ́n fi kan Awólọ́wọ̀ yìí o? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹ̀mí Ògúnjọbí ló ń tún pẹrẹpẹrẹ ìtàn Adégòkè Adelabu Pẹ́ńkẹ́lẹ́mẹ́sì. Ọláìwọlá alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìmúra òpin ọ̀sẹ̀ yìí o.